International Limited, your gateway to Hajj and Umrah services. All of us Dynamic International Limited, your trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guided Ziyara talks, holistic lectures to nourish your soul, Golden Aid pilgrimage, specially designed for the elderly and persons with disabilities, year-round Umrah packages, installment payment plan, 1-year business visa, multiple entries option. All of us Dynamics is committed to making your Hajj and Umrah dreams come true. Our meticulously planned packages cater to your every need, offering comfort, convenience, and peace of mind. Let us handle the logistics while you focus on your prayers and reflection. Muslims in diaspora, no matter where you are, you can be part of all of us Dynamics travel for an exceptional Umrah and Hajj experience. For inquiries and reservations, 07043037156 or 08061799810 and 08024578414. For those in diaspora, WhatsApp this number +9747066384. Our offices at 216 first floor, Gospel Plaza, along Kazi 7 Road, Kubwa, Abuja, or NAPS Office 5, Olayinka Street, Itire Stroke, Ijesha, Surulere, Lagos. All of us Dynamics International Limited, facilitating exceptional Hajj and Umrah experiences seamlessly and in compliance with the Sharia. Ìgbé ìbúra ìmọ̀ ṣàdìgbé wọn. Gbogbo ẹni tó bá lọ sílùú Mẹ́kà tó bá ṣiṣẹ́ àjà àti wúmúrà láṣẹ pé o. Ọlọ́ba Dynamic Travels and Tours ní kẹ̀kẹ́ abálọ. Ilé ìgbé ìrọ̀rùn ń bẹ níbẹ̀ ní sẹ̀pẹ́ fún wa. Oúnjẹ tó bára dọ́gba, ìtọ́jú tó péye fún gbogbo ẹni tó bá bá wa lọ. Pàǹtí àti ìgbàdégbà, àwọn àyè tó ṣe pàtàkì láti mọ̀ nílùú Mẹ́kà àti ìlú Mẹ́dínà. Níbẹ̀ lọ́wọ́ àwọn aláṣẹ Ọlọ́ba Dynamic Travels and Tours. Gbogbo wa ṣiṣẹ́ àjì ìpèrèpè. Ilé iṣẹ́ wa bẹ nílùú Èkó, ìlú Àbújá àti lókè òkun lórílẹ̀-èdè Qatar. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 07043037156. WhatsApp number +97470663824. Ọlọ́ba Dynamic Travels and Tours. Ajé aláṣẹ pé ó dìrọ̀. All of us, Dynamic Hajj and Umrah. 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 Oh yeah, Hajj and Umrah. All of us Dynamics is the best. Wọ́n jẹ́ ti kákó ní ìṣìrìn àjò. Lọ sílùú Mẹ́kà lápọ́nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of us Dynamics. All of us Dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ rán o. All of us Dynamic Hajj and Umrah. Hajja mabrura wa sa'yan mashkura wa dhanban maghfura wa tijaratan lan tabura. All of us ló lè ṣe. All of us Dynamic Hajj and Umrah. Fún iṣẹ́ àjì aláṣẹ pé pẹ̀lú múra lálọ́bọ̀. Èyí tí ò bá nira dé rárá. Ọ̀rẹ́ mi dákun má ṣe iyèméjì o. Ọláfàṣù ni ó já máa bá lọ. Ọlọ́fà Dynamic Hajj and Umrah. Ẹni bá wà lọ lé Olúwa, kò ní sí ìdààmú kankan fún wọn. Ibùgbé tó súnmọ́ Káàbà, oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ. Àwọn àfà tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wa lọ ò ní ṣàbámọ̀, àlọ́tún lọ ni a ó máa jọ lọ. All of us
Fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Abuja, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-4303-7156 tàbí 070-2027-8482. Our WhatsApp number is +974-7066-3824. If you want to contact us through our social medias at Olafash Dynamics International Limited, Olafash Dynamics Hajj and Umrah Service. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó ní gbogbo ohun tí wọ́n ń pè lọ́pẹ́. Ẹni bá ṣoore fún yẹn tí wọ́n wá ń dúpẹ́ fún ẹni tó ṣoore yẹn, kí ṣoore ṣe ró lọ́mọ̀ wípé ọba tó lóore ló ṣẹ̀dá òun tó sì kádàrá kó rírọ̀ òun lọ́rùn láti ṣe, tó sì já sí pé ẹgbẹ̀rún irú rẹ̀ ń bẹ láyé tó rí òun máa ń ṣe tí Ọlọ́run ò kádàrá kan róore ṣe, tó sì ń jẹ́ nǹkan àbànújẹ́ fún wọn. Kí ṣoore ṣe ró máa mà pọ́lọ́run lólóore tóun ṣe, bọ́lọ́run ò bá ṣe fóun náà tàbí tóun ò bá tiẹ̀ jẹ́ èèyàn láyé, oore wo ni ó máa ṣe? adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí pọ́lọ̀ ń ṣe wá lóore. Ahlan wa sahlan li shaykhi al-imam Shawo Alhaj Ọmọ́tẹ́jì, ahyakumullah. Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín, torí Ọlọ́run kádàrá pé kọ́mẹ́ǹtì yín náà Ọlọ́run kádàrá kí n kọ́kọ́ rí. Ọlọ́run jẹ́ túnbọ̀ pẹ́ dáadáa pẹ̀lú ìdẹ̀ra. Naam, Ọlọ́run ni à ń dúpẹ́ fún, tọrọ òun ló lọ́pẹ́. Ọpẹ́ tí àwa ń dá fọ́lọ́run yìí, kọ́lọ́run wá dákun kó ṣe ní tẹ́wọ́gbà fún wa. Bi akil hayy al-qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah. Látara apá dúpẹ́ fẹ́ni ó ní wá, atọrọ kẹ́gẹ̀ fún ẹni Ọlọ́run fúnra rẹ̀ kẹ́ tó tún gẹ̀. Ọlọ́run kẹ́ ó kẹ́ látàná, ó tún kẹ́ lónìí, ó sì tún parí ìkẹ́lẹ̀ fún lọ́la, tí kẹ́yìn ó tún máa lọ títí ayérayé. Báwa bá wá ń bẹ Ọlọ́run kọ́lọ̀ bá wa kẹ́ látara pa àníkẹ́ lọ́dọ̀ tá a lè ṣe fún, náà la fi ń bẹ Ọlọ́run tó nìkẹ́ kó bá wa kẹ́. Lànà Muhammad sallallahu alayhi wa sallam lòun náà wá sọ ńgbà orí ọlá abólúwà mi ti kẹ́ tó, ó wá ní man salla alayya salatan wahidatan aw salatan marratan sallallahu alayhi ashru marrah, ya'ni ashru marratin. Ẹni yóò tó bá tọrọ ọ̀kẹ́ tó tọrọ ọ̀kẹ́ gẹ̀fà nẹ́bí, ó tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹni ó ní tí ń jọ lọ́hun, ó ní bá ń fún. Ìbá jẹ́ ẹ̀kan péré, ó ní mẹ́wàá lọ́lọ́run ó fi kẹrù ẹni bá ní padà. Àwa náà wá ń sọ fún rẹ̀ nẹ́bí, à ń sọ fọ́lọ́run pé sallallahu alayka, ò bá sọ pé sallallahu alayhi wa sallam, ò bá sọ pé sallallahu alayka ya Muhammad. Àwa náà wí bẹ́ẹ̀ fún rẹ̀ nẹ́bí, látara pé àwa náà ń bùkátà kẹ́ lọ́dọ̀ ọba tó ní wá, torí wa owó anẹ́bí ò ní kẹ́ lọ́dọ̀ tó fi kẹ́ ọ yàtọ̀ sí ìtọ́lọ́hun fi sínú ayé rẹ̀, tó ní kó fi jẹ́ èèyàn láyé tó tún sí mọ́ tí wọ́n ríru ẹ̀. Ọlọ́run bá wa kẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kọ́lọ́run bá wa ṣe kẹ́ṣẹ̀gẹ́ rẹ̀ fáwọn sọ̀hábà al-kirami àtàwọn tabi'in láwọn tí wọ́n dé lẹ́yìn wọn, àti bí wọ́n ti ń dé tí wọ́n ń dé tí wọ́n ń dé
tó fi wá dọ́dọ̀ Mawlana Sheikh Adam Sheikhul Islam al-Allamatu as-Sudani rahimahullahu ta'ala wa rahimallahu li abawayhi wa li ulama'ihi. Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ Sheikh Adam, kó bá wa kẹ́ àwọn tí wọ́n bí wọn, kó sì bá wa kẹ́ àwọn tí wọ́n kọ́ wọn. Olúwa Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa sí bàbá náà nígbà tí ń bẹ láyé, toró wà nínú ẹni tó yẹ kó ṣe dáadáa sí bàbá náà tọ́lọ́run ò kádàrá kó rí dáadáa ṣe, tó gbàgbé pé kádàrá yóò gbé Ádámà débi tó dé lónìí. Àwọn èèyàn mà kú òfo. Ìwọ tó rí ń bẹ lọ́dọ̀ rẹ tó yẹ kó ṣàánú èèyàn, tó yẹ kó ṣe tó ṣe okú òfò. Ìwọ náà tí wọ́n béèrè orí lọ́dọ̀ rẹ tó rí iṣẹ́ o mà kú oríire. Ọlọ́run dákun, oore tá a ṣe tá a fi ga lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run, Olúwa Ọlọ́run dákun má jẹ́ á kọ̀ láti ṣe o. À ń bẹ̀ ọ́ ní Ọlọ́run bá wa kẹ́ Muhammad, kó sì bá wa kẹ́ àwọn ará ilé Ànábì Muhammad, kó bá wa kẹ́ àwọn sàhábà, kó bá wa kẹ́ àwọn tabi'ina, tó fi dọ́dọ̀ Mawlana Sheikhuna Adam, Sheikhuna Tajul Adab, Sheikhuna Tajul Mu'minin, Sheikhuna Kamaluddin al-Adabi, wa Sheikhuna Yusuf al-Ibwaji, wa Sheikhuna Sheikhul Muzammil, wa kull shuyukh al-Madiya. Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Hatta Mawlana Fadilatu Sheikh Mustafa Zuglulu Sunusi, wa Sheikh Abdulatif Yamuni, wa Sheikh Muhsin Aidu, wa Sheikh Yirjisu Aqadu. Olúwa Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́ bí la ilaha illallah. Àwọn táwa náà wá tara wọn jáde látorí bàbá tó bí mi àti ìyá mi, tó fi kárí bàbá àti ìyá ẹ̀yin tẹ́ ń wò mí àtẹni tí ó máa padà wò mí, àti gbogbo àwa tá a kópa, àtẹni ó fẹ́ ń tá a sọ àtẹni tí ò tẹ́ lọ́rùn, táwọn òbí wa sì jẹ́ mùsùlùmí. Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ wọn, kó sì bá wa fàlìjẹ́nà táwọn lọ́rẹ̀ bí la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Na'am, látara bá ní àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tá a ti jọ wà lórí ìkànnì yìí látorí Mawlana Fadilatu Sheikh al-Imam Shawo Afáàmì Awódélé Sobari Dúródọlá Awódélé Misbah Afáàmì Ọlátúnjí, kárí gbogbo wa Abdulrasaq Kẹ́hìndé Ibrahim, dọ́dọ̀ àwọn tí ó tún máa wọlé tọ̀ wá. Olúwa Ọlọ́run dákun àlàáfíà rẹ̀ tí ò ní múnira dání, ìdẹ̀ra rẹ̀ tí ò ní wàhálà nú, àrísìkí rẹ̀ tí ò ní gbẹ̀yìn òṣì, ìdùnnú rẹ̀ tí ò ní kágun ìbànújẹ́, Ọlọ́run bá wa fi tà yín lọ́rẹ. Pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Na'am, láì ní fa ọ̀rọ̀ gùn, ẹ rí pé al-islamu lillahi wahdahu la li ghayrihi. In tí ń jẹ́ ìsìláàmù ọpẹ́ ní pọ́lọ̀ ló ní nǹkan rẹ̀. Ó wá fi rán àwọn ànábì rẹ̀ níjọ́ tí wọ́n ti ń jíṣẹ́ bọ̀ látorí Nuhu tó fi dọ́dọ̀ ọ̀gá tiwa tí ń jẹ́ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run ní tó fi dè wá mẹ́lẹ̀ tí ó máa jófin fún wa. A sì ní nǹkan míì tí ń jẹ́ òfin fún wa léyìí tọ́lọ́run fún Muhammad yàtọ̀ sí al-Qur'an. Lẹ́yìn al-Qur'anu, Ọlọ́run ò fún ànábì níwèé míì léyìí tó dájú lọ́dọ̀ Ọlọ́run. Kódà lára àwọn challenges tá ànábì kojú ń gbò dọ́dọ̀ àwọn Lárúbáwá rẹ̀ tààrán sí gbogbo ayé, àmọ́ tí ń jọmọ Lárúbáwá lákàtà wọn. Tí ànábì yẹn ò fẹ́ jọ wọ́n lójú, àwọn lérò yìí pé bó ti yẹ kíṣẹ́ yẹn rí, wọ́n wá júwe fún. Ọlọ́run wá ń sọ ní al-Qur'an nínú Suratu Yunus, tá a bá lọ ka ayé ẹlẹ́ẹ̀kẹ́dógún náà nínú Yunus. Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim. وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ. قُلْ Ọlọ́run ní fún wọn léṣe wípé kí ni ojú Ọlọ́run ní إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ tànẹ́bí bá ń kà fún wọn آياتنا وراء بينات tí ò ní rojú nù. قال الذين لا يرجون لقاءنا. àwọn ẹgbẹ́ ni wọ́n nírètí wípé Ọlọ́run ó bi àwọn eléyìí ọ̀rọ̀ ńjọ́ kan, wọ́n á sì fẹ́ gbọ́ tiwa. wọ́n á máa ní ائti بقرآن غير هذا. ṣé al-Qur'ani tí wọ́n fi rán ọ náà ló ń kà yìí? tábà gbà fún ọ, ائti بقرآن غير هذا. wọ́n tá máa kà
tí ó yàtọ̀ sí eléyìí máa gbọ́ lọ́wọ́ ọlọ́ nígbà tí Al-Qur'an Ànábì bá jíṣẹ́ fún wọn wọ́n wá máa sọ pé tí bí Qur'ani ní ghayra hadha wáwé mi tá a máa kà tí ò ní jọ èyí tọ́lọ́run fi rán ọ yìí tí ò sì ní jọ òun tó bá wá rí i pé ò nílé fún wa níwèé mi a ó bá délùú èyí tí ń bẹ nínú rẹ̀ tọ́lọ́run sọ fún ọ yìí yíyí ń padà ọlọ́ni kúl wá fún ẹlẹ́ṣẹ̀ yìí pé tó máa fi mọ̀ yìí pé ar-rasul sallallahu alayhi wa sallam Ànábì ò lè ṣẹ̀mí bila wahyin lórèrè náhíyà al-islamiyya Ànábì ò lè dá nǹkan kan ṣe yàtọ̀ sí wáyé kó gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ó lè ṣe nǹkan míì tí ó máa jẹ́ nǹkan tó nọ́mà níbi ìṣẹ̀mí pé a fẹ́ jẹ a fẹ́ mu a fẹ́ wọṣọ a sùn ní o a jí ní o a lọ gbọ̀nsẹ̀ ní o ó lè ṣe bá mi àmọ́ ní náhíyà tẹ̀sìn tí ń jẹ́ ti ṣìlámù tá a gbélé lọ́wọ́ kan lè dá nǹkan kan ṣe ń bẹ̀ yàtọ̀ sí tọ́lọ́run bá wí fún Ọlọ́run wá nígbà tí wọ́n wá ní kó wá èmi wá tí ò ní jẹ́ yìí tàbí kó pa èyí tí ń bẹ́ẹ̀ yìí rẹ kó jẹ́ kí wọ́n fi tí ó wù wọ́n kán pààrọ̀ rẹ̀ Ọlọ́run wá ní jẹ́ pé wọ́n pé ma yakunu li ani ubaddilahu min tilqa'i nafsi sọ fún wa pé nǹkan ní kó ṣe yìí ma yakunu li kò ṣeé ṣe kò lẹ́tọ̀ọ́ sí mi ani ubaddilahu kí n wá yí padà min tilqa'i nafsi látọwọ́ ara mi láì ń ṣe pé ní ó lọ́rọ̀ tó fi rán mi ló yí padà léyìí tí ń túmọ̀ sí pé ní bí n bá yí padà mi ò jíṣẹ́ rẹ̀ mọ́ iṣẹ́ ara mi ni mo jẹun ìyíhun lọ́lọ́run fi ń sọ wípé ma yantiqu anil hawa níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí òun ò ní mọ́rọ̀ ọ̀fẹ́ ẹnu wá illa wahyun yuha yàtọ̀ sí ìmísí Ọlọ́run tọ́lọ́run fi bá sọ̀rọ̀ tí ń ṣàlàyé fún àwọn ènìyàn ẹ wá rí i pé lónìí ìsìn gbogbo àwọn ahadithun àti tó lọ àti tí ẹ ṣe tànẹ́bì gbogbo wọn náà la fẹ́ sọ di wáyé tó sì ń já sí pé wáyù ẹyọ kan náà ló wà àwọn tí wọ́n fẹ́ ṣàbòsí ìsìláàmù wọ́n fẹ́ sọ wáyé di méjì Ọlọ́ni sọ fún wọn pé ma yakunu li kò ṣeé ṣe a ní ubaddilahu min tilqa'i nafsi kí n yí padà látọ̀dọ̀ ara mi kò ṣeé ṣe fún mi o ó ní tó kí ló fà á tí òfin ní ṣeé ṣe ní àṣọ ìtù torí pé ní àṣọ ìtù rabbi ní akhafu ní àṣọ ìtù rabbi ẹ̀rù ń bà mí ẹ̀rù tí ò bá wa lónìí táwa kan lanu tá ń sọ̀rọ̀ tá kàn wí nǹkan jáde tá ní ronú jinlẹ̀ lórí ẹ̀ Ànábì rẹ̀ tọ́lọ́run fi jẹ́rán òun ní inni akhafu mọ́ Ọlọ́run ní sọ fún ẹ pé akhafu ẹ̀rù ń bà mí ní asaitu rabbi bí n bá yapa Ọlọ́run ọba mi fi wáyé lórí n tó fi rán mi kí n wá wí nǹkan mi tó ṣe pàṣẹ tí ó fi rán mi hùn adhaba yawmin adhim ọjọ́ kan ń bọ̀ tí ìyà náà tóbi tí ìyà yẹn lágbára tí ara ẹnìkankan ò lè gbàyà náà torí ẹnìkankan ò lè gbé ẹ̀rù ìyà ní ń bà ná Muhammad àmọ́ ìyà yẹn kì í bà wá lẹ́rù níjọ́ náà Ànábì ò gbà láti rí ìwé mi lẹ́gbẹ̀ẹ́ Al-Qur'an irú àyà yìí ló bí ká Ànábì sọ fáwọn èèyàn yìí pé ẹ dákun nítorí Ọlọ́run mi ò rántí yọ kíní ìkú òní kíkọ́ lùmọ̀ wọlé tó ẹ dákun yín jàmá ẹ má bínú nítorí Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín ẹ wá rí i pé ẹ̀rù tí ń bá Ànábì ẹ̀rù ni wàá bá wa tòní tọ́lọ́n bá ní ká Ànábì máa sọ fún wọn wípé ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi kò ṣeé ṣe fẹ́mi Ànábì kí n wá lọ yí ọ̀rọ̀ Ọlọ́run padà látọ̀dọ̀ ara mi torí pé kí ni inni akhafu torí pé ẹ̀rù ń bà mí inni asaitu rabbi pé bí n bá yá apá Ọlọ́run níbi tó fi rán sí mi nì adhaba yawmin adhim ìyà ọjọ́ tó tóbi ibi mo bọ́rọ̀ dé ni wípé ìyẹn náà ló bí sábàbù ọ̀rọ̀ tá Ànábì sọ nínú hadithu kan tá a gbọ́ lọ́dọ̀ àfáwà Abi Sa'id al-Khudri tó sì wà nínú Sahihu Muslim tá Ànábì sallallahu sọ wípé la taktubu anni shay'an
siwa al-Qur'an la takutubu anni shay'an siwa al-Qur'an gbogbo ń tẹ́ bá kọ́ lẹ̀ tẹ́lẹ̀ gbọ́ lẹ́nu èmi ànábì ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan lẹ̀ àní tẹ́ pé mi mo wí siwa al-Qur'an yàtọ̀ sí al-Qur'an. wọ́n ní wa man kataba ẹnikẹ́ni tó bá ti wá kọ́ nǹkan kan siwa al-Qur'an tí nǹkan náà yàtọ̀ sí al-Qur'ani falyamah kó lọ́ọ́ parẹ́. gbogbo àwọn tí wọ́n ń kọ́ nǹkan lẹ́yìn ànábì níjọ́ náà tá ànábì ò rán wọn Abubakar Umaru wa ghayruhuma gbogbo wọn sì lọ parẹ́. àwọn ẹ̀mí ìdáná sun tiwọn débi pé Umar radiyallahu ta'ala anhu nínú àwọn tí wọ́n gbógun ti kéèyàn kọ́ nǹkan kan lẹ̀ tí ó yàtọ̀ sí al-Qur'anu ló wà bí wọ́n ti lo ayé wọn tá ànábì fi jáde láyé nù ni sallallahu alayhi wa sallam. ànábì ò gbà ẹ máa kọ́ nǹkan kan lẹ̀ torí pé ànábì ò fara mọ́ in táwọn èèyàn padà wá gbé wọlé náà ní pé wọ́n nígbà tá ànábì ń ṣe hajj ìdágbére tí ń ṣe khutbatul akhirah tí ó wí gbẹ̀yìn kó tó lọ ọ̀dọ̀ Ọlọ́run ní yawm Arafa wọ́n lẹ́nìkan wá sọ pé wọ́n lẹ́nìkan ń pè ní Abisha ó wá tọrọ lọ́dọ̀ ànábì pé kó dákun kútúbà rẹ̀ yìí jẹ́ kí wọ́n kọ fún mi wọ́n lánàbì wá ní ó kútùbù lé Abishahin ẹ̀kọ́ kútúbà yẹn lẹ̀ fún Abushahin wọ́n wá ní tí wọ́n gbára lé nìyẹn tí wọ́n á fi yẹn pa ọ̀rọ̀ tá ànábì sọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan lẹ̀ yàtọ̀ sí al-Qur'an. gbogbo àwọn tá a wá kọ́lẹ̀ lónìí àǹfààní tí wọ́n ń ṣe fún wa ó kéré sábúrú táwọn nǹkan tá a kọ́lẹ̀ yìí ń ṣe fún ìsìlámù àtàwọn mùsùlùmí ibi mọ̀ ń lọ́nu. al-Qur'an lónìí ò jọ alójúmọ́ tọ́lọ̀ ń dẹ̀ ń sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam yìí pé man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun fa ulaika humuz zalimun fa ulaika humul fasiqun. mẹ́ta rẹ̀ ló wà ní al-Qur'an pé ẹnikẹ́ni tí ò bá lè mú dájọ́ wá nínú ẹ̀sìn tá a fi rán nínú ẹ̀sìn yòówù tó wá látọ̀dọ̀ Ọlọ́run ìbáà jẹ́ ẹ̀sìn yahudiya ni tàbí nasaraniya ni àbí islamiya ni o kò wá lè rí ìdájọ́ mú wá nú ẹ̀sìn rẹ̀ kó wá jẹ́ láti inú al-Qur'an. tọ́lọ́run sì sọ̀rọ̀ yẹn nú al-Qur'an ó ní fa ulaik irú àwọn èèyàn bá ní humul kafiruna olùkọ́tọ́lọ́ ni wọ́n ó pè wọ́n káfìrí ó ní ulaika humuz zalimuna irú àwọn èèyàn bá ní alábòsí ni wọ́n nínú àyà mi ó ní fa ulaika humul fasikuna àwọn ọ̀bàyéjẹ́ nù ni ó lọ mẹ́ta bẹ́ẹ̀. a wá rí i pé àkọlé ọ̀rọ̀ wa yìí náà ní wípé ìdájọ́ ọkú fún ẹni tí ó bá kéde oṣù Ramadan yàtọ̀ sí sultan. ẹ rí i pé Ọlọ́run kó ṣàánú ni eléyìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn aráàlú kankan ìyá àlùbáríkà ìyá wa Oyèwùnmí Ọlọ́run jẹ́ pẹ́ fún wa dáadáa ẹ̀ ní mọ̀nira ẹ̀ káàbọ̀. eléyìí ni ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo aráàlú tí wọ́n bá yan ìmáàmù kan máa yàtọ̀ ọ̀gì àkọ́kọ́ kí wọ́n sì ṣọ́ra kọ́ máa lọ yan ọmọ aláìlẹ́kọ̀ọ́ kọ́ sì ṣọ́ra kọ́ máa lọ yan ọmọ jàgídíjàgan. ẹ lọ wo oríkì mẹ́ta yìí aláìlẹ́kọ̀ọ́ jàgídíjàgan àtọmọ tí ò ní àwọn àtàgbàmọ́lẹ̀ mọ́ra gbà sí nǹkan torí pé ẹni tí ó bá jẹ́ ìmáàmù ẹni tí ó tòlú tí ó tolé tí ó tọ àdúgbò tí ó mú un tó já tí ó so papọ̀ ìntọ́lọ́ ń sopọ̀ yóò sopọ̀ kò ní já ìntọ́lọ́ wọn bá mi ò tú kò ní tú. àwọn tó wá kù láyé ta ẹ wo bàbá ìmáàmù tó lọ yìí bàbá ìmáàmù àgbà fún lóòlọrin Sheikh al-Bashir ẹ wo bí wọ́n ti lo ayé nírọ̀rùn wọ́n bá ìlú Ìlọrin nílùú tó lágbára táwọn àgbàlagbà tó lágbára ń bẹ ń bẹ táwọn fẹ́rẹ́kọ̀ pọ̀ ń bẹ Markaziya ìjọ ńlá kan ni tó sì kárí ayé Adabiya ìjọ ńlá kan ni tó kárí ayé bẹ́ẹ̀ náà làwọn Sùmùrà ìjọ kan làwọn tí wọ́n kárí ayé àwọn tí bàbá Àgbárígídómọ̀ àwọn ń bẹ lọ́tọ̀ àwọn Sàlàtíyà àwọn ń bẹ lọ́tọ̀
gbogbo wọn lọ bẹ́ẹ̀ nílùú Ìlọrin. Àwọn àràn oríṣiríṣi wa ń bẹ ń bẹ, ìran Yorùbá ń bẹ ń bẹ, Fúlàní ń bẹ ń bẹ, Gàmbàrí ń bẹ ń bẹ, Tápà ń bẹ ń bẹ, Ọlọ́run dẹ̀ so wọn pọ̀. Ẹ wá wo bí bàbá ìmáàmù tí wọ́n lọ yìí bí wọ́n ti wá wẹ̀ tí wọ́n yán kànkàn lọ́dọ̀ ọkọ wa. Wọ́n lọ wọn àkọsẹ̀ lọ́dọ̀ Àdàbíyà. Tó o bá rí tẹ́nìkan bá ní wọn kọsẹ̀ lára àwọn ọmọ kọ́mọ nínú ọmọ tó dídìde ládàbíyà ni wọ́n. Ẹ sì mọ̀ wọ́n láwọn ọmọ kọ́mọ tó já sí pé wọ́n jọ àwọn tí wọ́n bí wọn ni wọ́n. Bẹ́ẹ̀ bá rí irú ẹ̀ lọ́dọ̀ Markaziya ẹ rí i pé ara àwọn ọmọ tí wọ́n bí tí wọ́n kọ́ wọn tí wọ́n ẹ̀bẹ̀kọ́ ni ó máa takò ọ̀rọ̀ sí bàbá ìmáàmù Ìlọrin nígbà tí ń bẹ láyé àti nígbà tí ò sí mọ́. Bàbá yẹn wá lo àárín àwọn Àdàbíyà la ilaha illallah ní ma'amalatan hasanatan ní ìbálò tó dáa tí ò ní igi. Wọ́n bá Markaziya lò débi pé kéèyàn jẹ ìmáàmù kan kí Sheikh Adama kú kójú òun náà ní ó bọ́ wájú tí ó ṣe solatul janaza nígbà tí Sheikh Kamali náà bẹ́ẹ̀ tí èyí ṣe pé ó dìjà ó dá wàhálà alẹ̀. Àwọn bàbá méjèèjì fẹ́ràn rẹ̀ Sheikh Kamal Sheikh Adam nítorí ìtẹríba àti ìgbà fáwọn ẹni wájú. Ipò kì í yàyàn ń wèrè àfẹni tí ipò bá tọ́ sí, torí pé ipò ó lè sọra rẹ̀ dọ̀tí kó mọ intoxicate ẹni tí wọ́n fún. Ipò lè bà tẹ̀dá jẹ́. Ẹ wo bí bàbá náà ti wá nípò ó wá ga pẹ̀lú pò yẹn kó wá mọ̀ ní dáadáa tó fi kárí ayé bẹ́ẹ̀. Kódà lọ́dọ̀ àwọn Sàlàfíyà bàbá àgbà Ìmáàmù Ìlọrin ó wẹ̀ ó yán kànkàn lọ́dọ̀ wọn níwọ̀nba. Ibi tí bàbá yẹn ò ti lè yán kànkàn náà lọ́dọ̀ àwọn Jàbàtíyà. Ẹ sì mọ báwọn ti rí pé ẹnìkan ò dá lọ́dọ̀ wọn, ẹnìkan ò mọ Ọlọ́run lọ́dọ̀ wọn, ẹnìkan ò mọ Ọlọ́run sìn lọ́dọ̀ wọn. Kò sì gbọ́dọ̀ má wáyé pé bàbá ìmáàmù ó lọ ká má wàá rọ ọmọ burúkú kan nínú àwọn táwọn ẹni bíbí kalẹ̀ ayé kó má sọ nǹkan tí ò dáa. Ẹ rí i pé wọ́n sọ àmọ́ kò tó nǹkan. Ìyẹn máa ń wo àwọn ẹni ìṣáájú fi kẹ́kọ̀ọ́. Tó bá lọ jásí pé èèyàn lọ fi ọ̀daràn ọmọ aláìlẹ́kọ̀ọ́ ẹni tí ò nímọ̀ ẹni tí ò nílé tí wọ́n lè júwe àwọn political imam, àwọn tọ́gìrì imam, àwọn ìmáàmù tó jásí wípé lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ bọ́ńkìrì ni wọ́n mú láàyò. Tẹ́ bá lọ gbèrú wọn sípò wọ́n balẹ̀ jẹ́, wọ́n bàlú jẹ́, wọ́n ba ọ̀nà jẹ́, wọ́n ní rẹ́nìkan sí nǹkan kan. Torí pé owó máa ń wá lọ́dọ̀ wọn nínú bọ́ńkìrì tẹ́lẹ̀, àwọn tí wọ́n máa ń lọ lé àwọn tí wọ́n máa ń fọ́ ọ̀pá epo táwọn náà máa ń gba bẹ́ẹ̀ tépo tí wọ́n sì máa ń gba epo. Tẹ́ bá lọ firú wọn jẹ ìmáàmù ní ìmáàmù tí ò ní làákàyè tí ò lóye kò mà gbà kò mọ ọmọdé kò mọ tó dáa kò mọ tí ò dáa, ìlú ó dàrú. Ẹ rí gbogbo orú eléyìí ni bàbá ìmáàmù ìlú Ìlọrin àgbà ìlú Ìlọrin ni wọ́n wẹ̀ ni wọ́n yán kànkàn. Bádàbí ó ṣe wá sí yóò sọ̀rọ̀ wọn dáadáa, bí Markaziya ó ṣe yóò sọ̀rọ̀ wọn dáadáa, bí Sàlàfíyà náà ó ṣe láwọn Sàlàfíyà torí wọn pé wọn ní sọ tí ò dáadáa ni wọ́n máa wí. Bẹ́ẹ̀ náà ni gbogbo lọ́dọ̀ àwọn Sùmọ̀ránù ni bàbá yẹn sì dáa. Kọ́lọ̀ bá wa ṣàlékún kẹ́ wọn, kọ́lọ̀ mọ́ sì dálé wọn rú, kó sì mọ́ bẹ́ẹ̀ yín wọn jẹ́ bí akila ilaha illallah. A sì gbọ́ kí bàbá yẹn máa wíwí kúwì kó wá dorí mímbàrí kó wá máa já sí pé àwọn tí bàbá ní kórìíra tàbáwọn tí bàbá ní ń bájà tàbáwọn tí bàbá ní ò fẹ́ràn ní wàá sọ̀rọ̀ wọn dorí mímbàrí. Báwọn àmáàmù mi ti wá ya wèrè lónìí tó yẹ pé wọ́n ó dá wákà, wọ́n ya wèrè débi pé wọ́n ó tún dá wákà lórí mímbàrí. Tó sì jáde pé nínú ẹ̀tọ́ mímbàrí wọn yìí dá wákà ń bẹ̀, wọ́n ya wèrè wọ́n tún dá wákà. Kí ló fà á ni pé wọ́n lo aláìmọ̀kan, wọ́n lo ọmọ aláìgbọ́rọ̀, wọ́n lo ọmọ tí ò níran tí ò lè tọ́ka alé, ẹni táwọn ará alé kọ̀ tọ́ba àlú kọ̀ gbogbo ilé ayé kọ̀. Ẹ sì rí i pé ṣíṣìṣe yẹn náà tí wọ́n ní máa bí wúrẹ́ tí máa fi báyà rẹ̀ sùn yẹn ń dà láàmú. Àfikọ́lọ̀ wọn á la irú àwọn ìmáàmù bẹ́ẹ̀ wọ́n kún ayé jọ rẹpẹtẹ.
ká ṣọ́ra láwọn ìlú kankan ká má fi irú wọn joyè bẹ́ẹ̀ kọ́lọ́mbà wa kí bàbá ìmáàmù ló lọrin. ẹ rí i pé fatuwa kan ń jà ńlẹ̀ nísìnyí tá à ń dìbéètì lé lórí. wọ́n lẹ́ni bá kéde oṣù Ramadan ìyàtọ̀ sí sultan wọ́n lẹ́sìn tàwọn nìkan pa torí kìí ṣẹ̀sìn tọ̀dọ̀ tàwa ló sọ bẹ́ẹ̀. ìsìláàmù tí ọlọ́run kádàrá kànáà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó mú wá báwa yìí èmi ò rí ibì kan tó ti wírú rẹ̀. àwa mẹrú ẹ̀sìn táwọn rí tí wọ́n ń ṣe tàbí tí wọ́n ń lò tàbẹ́kọ̀ tí wọ́n ń lò. bóyá ẹnu pẹ́ nìkan ń gbowó fún wọn pé tó o bá ti ń sọ̀sọ́kúsọ náà làpò rẹ̀ ó máa kún sí. alhamdulillah àwa táàrí ẹni tí ó gbowó tá a fi sọ̀sọ́kúsọ ẹni tí ó gbowó wá tá a fi sọ̀sọ́kúsọ ọlọ́run ò tó bá kú díẹ̀ kó dé sàkáàní wa ọlọ́run bá wa gbẹ̀mí rẹ̀ mọ́jọ́ ó dọ́dọ̀ wa mọ́jọ́ wa rí tiwa bàjẹ́ irú wọn ni wọ́n máa wà ń di ìbàjẹ́ bẹ́ẹ̀ wájà lọ. ẹni yìí wá ń sọ wípé tẹ́nìkan bá kéde oṣù yàtọ̀ sí sultan ó ní kí wọ́n pa á. awalan ìlú tí gbogbo wa pè ní Kaaba lónìí tí ń jẹ́ tí wọ́n mọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Makkatul Mukarrama lámẹ́sí tí wọ́n ń pè ní Saudiyatul Arabiyya lónìí ọba kìí kéde sultanu èkéde oṣù mẹ́ sultanu èkéde oṣù mẹ́ àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n wà nípò àgbà àfẹ́ẹ̀sìn náà ni wọ́n máa kéde oṣù mẹ́. bí èèyàn bá lọ aziari lónìí níbi tí mo ti yanjú tán pátápátá kódà bí ìmọ̀ bá sọra rẹ̀ dàjẹ́ wọ́n tú yanganyangan ní Mọ́sár ọba èyí máa kéde oṣù mẹ́. bí èèyàn bá lọ Maghrib ní Morocco ọba èyí kéde oṣù mẹ́. ìgbìmọ̀ àwọn aláàfáà ni wọ́n máa kéde oṣù kárí ọ̀pọ̀lọpọ̀ ìlú ìsìláàmù láyé. ìbéèrè wa ni wípé ta ni sultan ní náhíyá al-islamiyya? níbo lọ́lọ́run ti yan sultan náà lé wa lórí pé òun ni ó máa kéde oṣù? sultan tí ó máa bá ti ń jẹ, sultan tí ó máa bá ti ń mu, sultan tí ó máa bá ti ń ṣẹ̀mí, sultan tí ó máa bá ti ń kírun. èèyàn pàtàkì ní sultan kárí gbogbo ayé àmọ́ sultan bó ní sultan stéètì kan kìí ṣe sultan gbogbo Nàìjíríà torí pé bí yóò bá láròjinlẹ̀ kò ní máa ti ń wí. ó rí wípé political sultan ni sultan ti ń bẹ́ẹ̀ yìí torí kìí ṣe pé mùsùlùmí ni wọ́n parapọ̀ ni wọ́n yàn án bẹ́ẹ̀. kò sì sí tóun fi ń jẹ́ sultan ò kọjá hierarchy táwa ń lò nílẹ̀ Yorùbá tá a sọ pé Ọọ̀ni of Ifẹ̀ ló lórí àwọn ọba nílẹ̀ Yorùbá yìí bóun náà ti jẹ́ lórí àwọn ọba nílẹ̀ Haúsá. political sultan ni wọ́n kìí ṣe wípé religious sultan táfi wá ní eléyìí o sultan gbogbo wa nu ká kọ́kọ́ fi yẹn lẹ̀ bẹ́ẹ̀. ṣé tí ẹlòmíì bá wá kéde kí wá ní ọmọ aláìlẹ́kọ̀ọ́ tá ń sọ nì tí máa ń sọ̀sọ́kúsọ kò dá Ọlọ́run mọ̀ tá a bá ń béèrè Ọlọ́run. bẹ́ẹ̀ bá wò ó shaqiliyyatan ẹ wò ó láwòrán ẹ kọ́kọ́ rí pé kò ní rí àpẹẹrẹ pé eléyìí ìmáàmù ní lára ẹ sì ní rí àpẹẹrẹ pé eléyìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. bí ó bá sọ̀rọ̀ níbì kan ẹ rí pọ́rọ̀ tí ò ní í ṣe pẹ̀lú Ọlọ́run tí ò ní í ṣe pẹ̀lú Ànábì ni ó jáde lára rẹ̀. naam jazakumullahu kulla khairi. kódà bàbá kan ń jẹ́ ó máa yé pé oyè ìdílé ni wọ́n ń jẹ ní Sokoto ni wọ́n fi ń pè ní sultanu oyè ilé kan bí wọ́n ti máa fi ìdílé jọba láwọn bòmíì. Sheikh Yusuf Adébọ̀wálé Ọlọ́run níjó bàjẹ́ fún yín
Naam, ẹ jẹ́ wá padà sí nahiyatun shar'iyya, nahiya òfin Islam wa. Níbi tí nǹkan bàjẹ́ dé lónìí, ṣé àkọ́kọ́ ni pé ṣé ọmọ yìí lọ gbẹ̀kọ́ lọ́dọ̀ àwọn Boko Haram ni àbí ń bo ló ti rẹ́kọ̀ọ́ rẹ̀? Ṣàn pé ọ̀rọ̀ kápáyàn yìí táwọn èèyàn fi ń sọ mùsùlùmí lẹ́nu lójoojúmọ́, béèyàn bá ń wo ọmọ yìí nìkan ó tó kí wọ́n pè Ìsìláàmù nírú orúkọ tí wọ́n máa ń pè tí ò dáa. Ẹni tí ò mu kò lè yani lẹ́nu, torí ó pọ̀ nínú àwọn àfáà tí wọ́n ń mutí, ó pọ̀ nínú àwọn àfáà tí wọ́n ń mugbó, kódà àfáà míì yóò tilẹ̀kùn mọ́rí inú ilé bí ẹni ń ṣàdúà, òórùn náfíńdà àti tùràrí lẹ́ẹ̀mọ́ gbọ́ǹta igbó làfáà mu. Irú wọn tí wọ́n bá dé ta, ẹ mọ̀ fura gbọ́rọ̀ amugbó, ẹ mọ̀ fura gbọ́rọ̀ ọ̀mùtí. Èmi ń bẹ́ ó ṣeéṣe kó jẹ́ àgbo tẹ́lómi máa ń mu, wọ́n fi nǹkan pò ó. Irú àmọ́ ẹ̀dẹ́ lómi láàmú tí ó wàá gbà ìpọ́rọ̀ ìsìláàmù ni wọ́n ń sọ, kìí sọ̀rọ̀ tọ́ọ̀gì, kìí sọ̀rọ̀ bá ti lọ́ọ́ mọ́ da àwọn tí wọ́n fẹ́ fọ́ ọ̀pá epo láàmú, tá a ṣe gùràgùrà, tá a já epo gbà lọ́dọ̀ wọn, táwa náà wà lọ tà tí ó di tiwa. Torí pé kò kọ́kọ́ rí tírénì ìmọ̀ọ́mọ̀ náà, ọ̀nà tó gbà dé bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn tí wọ́n jọmọ kíwú ẹ̀ náà tó sọdọ̀ ọmọ kíwú kìí ṣe pé àwọn tá a kọ́ ń kíwú, àwọn blọ́gà àtòníṣẹ̀ṣe àtòníbílẹ̀ àtẹni tí ò máa ń tà ń ṣe, gbogbo wọn náà ni wọ́n ń jọmọ kíwú tí wọ́n ń sọ̀rọ̀ lórúkọ rẹ̀ lórí social media. Kẹwàá lẹ́nìkan tó jókòó ń gbòódé tó ń kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀, kò lẹ́nìkan tí ń kọ́ lẹ́kọ̀ọ́ kọjá yí pé ká máa hùwà tí ò dáa. Àwọn yẹn wọ́n ń sọ ìsìláàmù lẹ́nu pẹ́sìn apààyàn, wọn ò mọ̀ ju kán pààyàn lọ. Bọ̀ alhamdulillah nínú ìsìláàmù táwa mọ̀, ìdájọ́ kápáàyàn kan náà ní bẹ́ẹ̀ tí ó sì sí ẹ̀sìn kan lórílẹ̀ ayé tí ò faramọ́, tí ó sì sí ìlú kan láyé tí ò faramọ́. Kí ni ìdájọ́ náà? Òun náà ní wípé man qatala nafsan, ẹni bá pa ẹ̀mí, tá à ń pè ní qatlu nafs, kéèyàn pa ẹ̀mí láì bá jásí pé nìyẹn pẹ̀mí. Kódà kéèyàn mọ̀ pa èèyàn kó jásí pé àṣìṣe ni, ó tún níjìyà nínú ẹ̀sìn tiwa. Ká má wàá sọ pé nìkan wàá mọ̀ ọ̀rọ̀ pààyàn ni. Ẹni tó ṣàṣìṣe pààyàn nínú ẹ̀sìn wa ó ní ṣàríà tí ó jẹ, tẹ́ ń pè ní ṣàríà. Kò sí tí wọ́n ń pè ní ṣàríà kọjá òfin, ó lófin tó mú la fi ń ní wọn ó dá ṣàríà fún. Èdè Lárúbáwá la fi ń pè yẹn ló di ṣàríà lọ́dọ̀ wa, kì í ṣẹ̀sìn wa. Ó lófin tó dé irú ìjìyà tí ó wà fún. Ká má wàá lẹ́nì kankan kìyàn mọ́lẹ̀ ó kàn pààyàn. Islam wa yìí ó fún wa ní hurriyatu al-fiqriyya, freedom of thinking, ó sì fún wa ní hurriyatu ad-diniyya, freedom of religion, ó fún wa ní hurriyatu al-qawliyya, freedom of speech. Gbogbo ẹ̀ ní bẹ́nu Islam wa. Òyìntọ́lọ̀ bá ní lakum dinukum waliya din, ẹ máa ṣe sí yín ká máa ṣe tiwa, freedom of religion nìyẹn. Tọ́lọ̀ bá ń sọ fún wa pé la ikraha fi din, there is no compulsion in Islam. Ó ń sọ fún wa pé face your Islam, let other practice their own religion. Let everybody practice what he believes. In tanpe ní Islam nìyẹn. Torí pé Ọlọ́run ní afa anta tukri'u nnasa hatta yakunu mu'minin. In tí ò lè ṣe é ṣe afẹ́ sọ tí ó ṣe, Ọlọ́run ní walau sha'a rabbuka. Tó bẹ́ẹ̀ kó bá wọn Ọlọ́run ọba tó rán wọ Muhammad ń ṣe ni, la amana man fil ardi kulluhum jami'a, gbogbo ẹni tó ń bẹ lórílẹ̀ yìí ẹnìkan ò ní kù tí ò ní tẹ̀lé ọ. Níbòmí ó ní walau sha'a Allah, tó bẹ́ẹ̀ pọ́lọ̀ ń bá fẹ́ ni laja'ala an-nasa ummatan wahida, ìbá ṣe àwọn èèyàn kó já sí pé ojú kan náà ni wọ́n máa kọrí sí, ọ̀nà kan náà ni wọ́n máa tọ̀. Gbogbo ayé kọ́ ni ó gba fíkìrì rẹ̀, gbogbo ayé kọ́ ni ó gbà ronú ẹ̀, gbogbo ayé ò lè tẹ̀lé sultan. Àwọn tí wọ́n já sí pé ìlú sultanu ni wọ́n ń gbé, àwọn kàbàrà tí sultanu sọ pọ́jọ́ báyìí táwọn mújọ́ mi ń gọ́, èsì tí wọ́n pa wọ́n. Ṣé tẹ́nìkan bá kéde oṣù ṣó yẹ ká pa? Àkọ́kọ́ ni pé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tọ́lọ́run rán sí wa gan, Ànábì ò rí oṣù rí láyé tó fi jáde láyé. Ẹni tó jẹ́ Muhammad fúnra rẹ̀ kò rí oṣù rí tó fi jáde láyé. Bẹ́ẹ̀ bá sì lẹ́rìí kan tó l'Ànábì róṣù rí walau marra, kódà kó jẹ́ ẹ̀kan péré, ẹ mú wá.
kódà arígbò míì tó já sí pé àwọn tó já sí pé kò fárù àwọn tí ò mọ Ọlọ́run ni wọ́n róṣù ni wọ́n wá sọ fánàbì. Ànábì sì bi wọ́n léèrè pé ṣé ẹ fẹ́ kí n gbà yín gbọ́ atashhadu an la ilaha illallah, ṣé ẹ gbà pé Ọlọ́run nìkan lẹni tí ń jẹ́ Ọlọ́run tó tọ́ láti máa sìn, ṣé ẹ sì gbà pé Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni? Wọ́n sì láwọn gbà. Ànábì dẹ̀ pé Bilal lọ kéde fáwọn èèyàn pé wọ́n ti róṣù. Kìí ṣe pé Ànábì gan ló tún bọ́ ta fúnra rẹ̀ lólóhùn kéde. Ó kàn sọ fún Bilal ní lọ́ọ́ pérún kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwẹ̀ ti bẹ̀rẹ̀. Torí pé kò kọ́kọ́ sí òfin kan nínú òfin ìsìláàmù yìí tó sọ wípé ẹni báyìí ni ó kéde oṣù. Iṣẹ́ àwọn àfá ìsìláàmù ni. Nígbà táwọn àfá ìsìláàmù wá mọṣẹ́ wọn ní sultanu gbaṣẹ́ wọn lọ́wọ́ wọn ní bá wọn ṣe. Sultanu sì rí ṣóun ṣiṣẹ́ aláàfáà ni, ọ́fíìsì rẹ̀ ọ̀tọ̀, àwọn àfáà lákéde oṣù fóun fúnra rẹ̀ bí àwọn ó bẹ̀rẹ̀ ń jọba yìí. Naam. Ìdí ò ayé àfáà yìí ni pé ìdájọ́ ọkú ẹyọ kan ní bẹnu ìsìláàmù, lẹ́yìn rẹ̀ kò sí mi, òun náà lẹni bá pààyàn. Wọ́n jẹ́ ká fún wa lápèjúwe kan. Arákùnrin yẹn wá mú ìdájọ́ wípé béèyàn kan bá pera rẹ̀ ní pírẹsidẹ́ǹtì ìlú kan, ìdájọ́ ìlú lè yíhun. Àní ìdájọ́ Islam. Àwọn kan bẹ ojú ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n declare ara wọn àsànẹ́bì Ọlọ́run. Wọ́n dẹ̀ lo ayé pẹ̀lú Ànábì. Inú wọn náà ni Musaylimatul Kazzabi wà. Wá wo bí tí àwọn tá ń wí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀. Níjọ́ tí wọ́n fẹ́ declare ara wọn àsànẹ́bì, tó bá bá mi lọ sínú Suratul Anfal aya 31 nínú Suratul Anfal, wá gbọ́n tí wọ́n sọ fún Ànábì, wá gbọ́n tọ́lọ́run sọ ń pa wọn. Aya 31. Àwọn tí wọ́n declare ara wọn gẹ́gẹ́ bí Ànábì Ọlọ́run, tá Ànábì ò sì pa wọ́n. Tó bá wọnú Al-Qur'an, Ọlọ́run sọ ńbẹ̀ pé wa idha tutla alayhim ayatuna, àwọn tá ń sọ yìí tí wọ́n bá ka ọ̀rọ̀ wa fún wọn, qalu in tí wọ́n fi ń dé sí padà ní pé qad sama'na, àwa ti gbọ́. Wọ́n wá ní walau nasha'u, tó bá hun àwa náà, laqulna mithla hadha, irú tó ń wí àwa náà lè wí, àgbà wá yìí a sì sọ fáyé. Ọlọ́run in hadha, wọ́n wá ń sọ fáyé pé in hadha illa asatirul awwalin, in tó ń wí ṣe bí àwọn ṣe táwọn ẹni àná ṣe, àwọn àrònú ẹni àwọn ẹni àná, àwọn mythology, àwọn irọ́ ẹni àná. In tí wọ́n sọ fún Ànábì nìyẹn, làwọn náà fi bẹ̀rẹ̀ sí ní declare ara wọn gẹ́gẹ́ bí Ànábì Ọlọ́run. Ìyíhun ló bí káwọn kan pera wọn lánàbí Ọlọ́run bí Musaylimatul Kazzab, náà ló bí àyà tọ́lọ́run sọ kalẹ̀ fún Ànábì Muhammad nínú Suratul An'am, tó bá lọ wo àyà 93, that is Quran 6. Ọlọ́run ní aw qala uhiya ilayya wa lam yuha ilayhi shay'un. Bí ó ti ní wa man azlamu, kò sẹ́nìkan tó ṣàbòsí tó tẹ́nìkan mimman iftara ala Allahi al-kadhiba, tó ẹnìkan tó mọ̀ọ́mọ̀ dáadáa parọ́ mọ́ Ọlọ́run. Tẹ́nìyẹn ń sọ pé uhiya ilayya, ṣẹ́gbẹ́ tó ní sa'unsila mithla ma anzalallah, irú ń tọ́lọ́run ń sọ kalẹ̀ yìí èmi náà lè sọ. Aw qala uhiya ilayya, tàbí kó mọ́ sọ pé wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí mi náà, wa lam yuha ilayhi shay'un, wọ́n sì fi nǹkan kan ránṣẹ́ sí. Àyà yìí ni arákùnrin kan tí wọ́n ń pè ní Esikẹ́lì Noah ló ń lò fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé ànábì Ìsá ànábì Ọlọ́run lẹ́nu ẹ̀. Nígbò já sí pé àwọn tí ò nímọ̀ nípa Al-Qur'an àti Islam, àwọn làwọn ń lọ kojú wọn, ni wọ́n ń lọ bá wọn lọ́pọ̀lọpọ̀ gbà. Kọ́lọ́n tó wá gbé àwọn míì dìde tí wọ́n máa ń pa rẹ̀, tí wọ́n ń jagun nípa ogun ẹnu, ogun mímọ̀ lọ́wọ́ ìtí èṣe pà ń yẹ nǹkan ti ra wa. Wọ́n ní wa man qala sa'unzilu mithla ma anzalallah, ẹni yóò tó bá sọ pé mi náà ó sọrú tọ́lọ́ ń sọ kalẹ̀, àyà yẹn lọ bẹ́ẹ̀.
ìyẹn túmọ̀ sí pé Musailimatul Kazzab ó declare rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run lójú ayé ànábì, kì í wá ṣòun nìkan, wọ́n ń lọ bíi mẹ́rin, wọ́n ń lọ bíi márùn bẹ́ẹ̀. Lẹ́yìn tá ànábì náà tún lọ, àtúrí inú wọn náà tí wọ́n dìde pa ànábì Ọlọ́run lòun. Wá jẹ́ akalẹ́ta tí Musailimatul Kazzabi tó kọ sáà Muhammad sallallahu alayhi wa sallam tó fi declare ara rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run wàláálí nínú ọmọlẹ́yìn ànábì Muhammad, ọmọ Yemen ni. Ó sì wá gba ìsìláàmù lọ́dọ̀ ànábì. Nígbà ó gba ìsìláàmù tán, ó wá padà síbi ó ti wá. Níbo wá débi tó ti wá lọ́hùn, lòun náà wá bá àwọn èèyàn, ó bá wọn sọ̀rọ̀. Ìpè kí lẹ rí sí ti ń bẹ lọ́dọ̀ Muhammad yẹn. In ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni tẹ́mi náà bá sọ fún yín pé ń bẹ lọ́dọ̀ mi, kí ni tẹ́wì. Ó wá sọ́dọ̀ ànábì, ó gba Islam, ó sì ń jọ ọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó sì padà délùú rẹ̀, ó lọ́ọ́ dìklẹ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run. Musailimatul Kazzabi fi hayati rasul lójú ayé ànábì Muhammad, ó dìklẹ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run. Òun tún tóbi ju kẹ́nìkan ní òun nímọ̀ nípa wípé ọjọ́ báyìí ni àwẹ̀ ó bẹ̀rẹ̀, tó yẹ pé tó o bá lọ gbogbo ìlú kankan lónìí, gbogbo wọn ni wọ́n ti mọjọ́ táwẹ̀ ó bẹ̀rẹ̀. Dé Saudi Arabia yìí, wọ́n kàn wá tì í síta ni pé ẹ lọ máa wóṣù. Gbogbo wọn tó o bá gúgú ẹ̀ léni pọ́jọ́ wo làwẹ̀ ó bẹ̀rẹ̀ ní Saudi Arabia, gúgú ó gbé jáde. Bó o bá gúgú léni ǹjẹ́ òní ó bẹ̀rẹ̀ mọ́sà, àwọn tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ báyìí gúgú ó ti kàálẹ̀ báyìí nísìn, torí pé ó ti nímọ̀ tí kó àwọn fi máa wà. Ó kú lọ́dọ̀ ànábì tán, ó padà sílùú wọn, ó sì lọ parọ́ fún wọn. Ńgbà ó délé ó ní asharaktu fil amri Muhammadin, ó lé mi àti Muhammad lọ́lọ́run jọ rán wá ń ṣẹ́. Torí ń jọ tó ń lọ ọ̀dọ̀ ànábì ó daṣọ borí báyìí ni, òun máa daṣọ borí bí ìgbà tí èèyàn lo khimaru tó yóò dá borí yóò dá bojú, báwọn Lárúbáwá tí máa lò yẹn lòun máa lò. Òun lẹni tó kọ́kọ́ lò dọ́dọ̀ wọn, ó fi ṣàbúrú ni. Ẹ rí pé tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń lo kinní yẹn náà, tí wọ́n máa ń da ìborùn borí tí wọ́n dà á mọ́ ojú ọ̀pọ̀ wọn, alábòsí ni máa ń sábà pọ̀ jù nù wọn. Torí ẹni ó lò yìí náà alábòsí ni, bóun tí máa ń múra ń gbà náà nìyẹn, òun ni wọ́n màmá. Ń gbọ́ dọ́dọ̀ ànábì, ó gbà fún ànábì, ó gba ìsìláàmù, ó wá padà sílé, ó lọ sọ fún àwọn pé ní asharaktu fil amri ma Muhammadin, ṣe rí ń tà ànábì tọ́lọ̀ ń fi rán Muhammad yẹn, ó jọ fi rán wa ni, àjọ ń ṣiṣẹ́ pọ̀ lórí ẹ̀ ni. In tó níyẹn ó ń bẹ lọ́dọ̀ tèmi náà. Thumma ja'ala yasja'u lahum al-asaji'i wa yaqulu lahum fima yaqulu mudahatan lil Qur'an. Lòun náà bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ sí pálù Qur'an ló ń kà. Ló bá ní laqad an'ama Allahu 'ala al-hubla akhraja minha nasmatan tas'a min bayni safafin wahsha. Tí ó mọ̀ dàbí pé ẹ jẹ́ kí n fún yín láwọn àyà kan tóun náà mú iná àti iná títí ẹ̀ tó mú wá. Ká lè mọ̀ irú eléyìí kí ló yẹ kí wọ́n ṣe fún. Ó ní súratul fíìlù tóun, ó ní alfíìlù wa ma adraka mal fíìlù khurtumuhu tawilun wa dhanbuhu qasirun la ilaha illallah. Ó ní súratul fíìlù tóun, ó ní alfíìlù wa ma adraka mal fíìlù alfíìlù dhul khurtumi tawil ya dọ́fdà àìní mẹ́lìkẹ́. Ó kà lọ bẹ́ẹ̀, tóun náà máa mú àwọn súra wá tí ó lóun ka súra fún àwọn èèyàn. Ló fi já sí pé tá a bá lọ ọ̀dọ̀ àfọwà Ibn Kathir, àwọn náà sọ fún wa pé anna Amr ibn al-As qabla islamihi qabala Musaylima, òun ti bá Musaylima pàdé ṣáájú kí Musaylima ó tó wá gbà ìsìláàmù. Fasalahu Musaylima, ńgbà tí Musaylima fẹ́ wá gbà ìsìláàmù lọ́dọ̀ ànábì, ó ti pàdé Amr ibn al-As. Ó wá ń béèrè wípé maza anzala Allahu ala sahibikum fi hadha al-hin, kí l'Ọlọ́run sọ̀kalẹ̀
fan nabi yín lọ́wọ́lọ́wọ́ nísìn ngbo jede Lárúbáwá tó jede wọn faqala lahu amru laqad anzala alayhi suratan wajizatan baligha Ọlọ́run ṣe sọ sura kan tó mọ níwọ̀n àmọ́ ó kún kẹ́kẹ́ fún mímọ̀ faqala wa ma hiya Musailima wá ń béèrè pé kí ni sura náà wọ́n wá ní wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr gbọ́n tó sọ ni Musailima dẹ̀ ronú fún ṣẹ́jú díẹ̀ thumma rafa'a ra'sahu ó sì gbórí sókè faqala wa laqad anzala alayya mithlaha unzila alayya mithlaha wọ́n ti irun tó sọ̀kalẹ̀ fún yẹn náà wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ fún mi náà nísìn faqala lahu amru ma huwa kí ni tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ Musailima ni ó ní ya wabaru innama anti udhnani wa sadrun wa sa'atruki hafarun nafarun thumma qala kayfa tara ya amru ira amru nti mo kai kini torí sí ni ó ní wallahi innaka la ta'lamu anni a'lamu innaka la takdhib èyí tó dá ọ lójú gan ìwọ fúnra ẹ mọ̀ pé mo mọ̀ pé ro ló ń pa intamuru sọ fún nìyẹn nígbà tẹ́niyẹn wá declare ara rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run wa kataba ila rasulillah sallallahu alayhi wa sallam ó wá kọ lẹ́tà sí Ànábì Muhammad ó kọ lẹ́tà sí Ànábì nígbà tó sì ń kọ lẹ́tà yìí fi ukhriyati sana ashara nígbẹ̀yìn ọdún kẹwàá ni ó ló ń kọ min Musailimati ila rasulillah látọ̀dọ̀ Musailima sọ́dọ̀ wọ Muhammad rasulillah ó ní salamu alayk aláfíà Ọlọ́run kó máa bá wa amma ba'du lẹ́yìn náà فإني قد أشركت في الأمر معك وأن لنا نصف الأرض ولقريش نصف الأرض ولكن قريشا قوم يعتدون أفير أقولت أنا شيء محمد ولا لا في الله كم أباو فإني قد أشركت في الأمر معك ولي مياتيه أجو وانيكو كنانيو النبي نيو النبي لميو ẹnìkan ò jura lọ ẹnìkan ò sì yàtọ̀ síra tó sì já sí pé ẹnìkan ló ọmọlẹ́yìn àná Muhammad ó wá ní wàá gbọ́ láti sìn lọ wa anna lana nisful ardi wal quraish nisful ardi láti sìn lọ sórí gbogbo ilẹ̀ á pín sí méjì èmi rẹ̀ á kó apá kan àwọn aràn Quraishi wọn kó apá kan walakin quraishan qawmun ya'tadun sórí àwọn aràn Quraishi yẹn àwọn ìjọ kan ni wọ́n ṣe pé ní ya'taduna wọ́n kọjá àlà wa arsalahu ma'a rajulayn min qawmi òun náà sì ti níjọ lẹ́yìn ní Yaman èèyàn méjì ló fi lẹ́tà yẹn rán lọ bá Muhammad faqadima ila rasulillah àwọn méjèèjì bá dọ́dọ̀ ànábì Muhammad qaddama ilayhi alkitab wọ́n mú lẹ́tà náà fún falamma qara'ahu qala lahuma nígbà tí ànábì wá ka lẹ́tà náà tán ànábì wá sọ fáwọn méjèèjì tí Musailima fi lẹ́tà rán sí ànábì pé fama taqulani antuma ẹ̀yin méjèèjì tí Musailima rán wá yìí kí lẹ fẹ́ sọ sí n tó kọ sínú lẹ́tà yìí tó fi rán yìí qala àwọn méjì sọ wípé naqulu kama qala faqala an-nabi sallallahu alayhi wa sallam amma wallahi lawla anna ar-rusul la tuqtal la darabtu anaquma wa ma gbana Muhammad sallallahu alayhi wa sallam táwa sọ́ra wa dá pààyàn lónìí tá a sọ àwọn ànábì ló kọ tí è ṣe tiwọn ànábì bí wọ́n lè rí pé fama taqulani antuma kí lẹ́yìn méjèèjì fẹ́ sọ sí tó sọ ìkọ́ọ̀lá naqulu kama qala wọ́n ní tó sọ yẹn làwọn náà wí nígbò já sí pé wọ́n ti rí ipò òun lànábì lọ́dọ̀ àwọn lọ́hùn ànábì Muhammad náà sì ti ń já ànábì ń bí ànábì ti di méjì lórí ilẹ̀ ànábì wá sọ fún wọn pé amma wallahi ànábì ni mo fi Ọlọ́run ọba mi búra lawla anna ar-rusul la tuqtal tí kì í bá ṣe wípé àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn kì í pààyàn ni má gbà ó lawla anna ar-rusul la tuqtal tí ì bá ṣe wípé nítorí pé àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí pààyàn la darabtu a'naquma ó yẹ kí n sọ ọrùn ẹ̀yin méjèèjì kalẹ̀ ni àmọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí pààyàn torí pé Ọlọ́run ò nìkan pààyàn kí ni wọ́n fẹ́ pààyàn fún ìyẹn túmọ̀ sí pé wọn kọ́kọ́ jẹ̀bi ikú torí Ọlọ́run ò ní kó pa wọ́n lòun náà ṣe sọ pé lawla anna ar-rusul la tuqtal astaghfirullah ó tí kì í bá ṣe wípé
ar-rusul ẹni tí wọ́n bá ránṣẹ́ tí wọ́n fi ṣẹ́ rán la tukutal wọn gbọ́dọ̀ pa wọ́n ni la darabtu anakuma mbá sọ yín kalẹ̀ Musailima ló rán wọn ṣẹ́ o ànábì ò pa wọ́n ó ní wọ́n rán yín níṣẹ́ ni iṣẹ́ tó rán yín ni wọ́n lẹ wá jẹ́ tí ìbá pé nítorí pé àwọn òjíṣẹ́ ẹni tá a bá fi ṣẹ́ rán wọn kì í pa wọ́n ni o la darabtu anakuma mbá sọ yín kalẹ̀ thumma kataba ila Musailima kò ní káwọn èèyàn lọ ka àmọ́ kí wọ́n lọ pa ó ní bismillah ànábì náà bá kọ lẹ́tà síbẹ̀ bismillahir rahmanir rahim min muhammadin rasulillah ila Musailimatil kadhab ànábì náà wá declare rẹ̀ gẹ́gẹ́ bí òpùrọ́ muhammadu tí ń jójíṣẹ́ ọlọ́run ó kọ́ sí ọba òpùrọ́ ànábì wá ní assalamu ala man ittaba'a al-huda aláfíà ọlọ́run kó máa bẹ́ ẹni tó bá tẹ̀lé mọ̀nà ọlọ́run amma ba'du lẹ́yìn náà fa innal arda lillah sórí ilẹ̀ tó ń sọ yìí ọlọ́run ló ní o tó man yasha'u min ibadihi òun ní máa jẹ́ wal aqibatu lil muttaqin ẹni bá ní ìbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọlọ́run àwọn ni ó padà kángun sórílẹ̀ o ìyẹn ń túmọ̀ sí pé orílẹ̀ yìí náà làlìjánnà wà lọ kanu kó ní wal aqibatu lil muttaqina sórí pé ilẹ̀ náà ń bá bọ̀ fa innal arda lillah ilẹ̀ yìí ọlọ́run ló ní yurithuha man yasha'u min ibadihi àwọn tó bá wọn ọlọ́run ní máa jogún rẹ̀ fún nínú àwọn ẹrúsìn rẹ̀ àmọ́ wal aqibatu àwọn tí ó padà ló kẹ́yìn lil muttaqin àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run àwọn ni ó lẹ́yìn ni wọ́n kù lórí ilẹ̀ yẹn. so ìyẹn ń fi hàn wípé ẹnìkan dìklẹ́ ara rẹ̀ lójú ayé ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ànábì ò ṣe nǹkan kan fún irú èsì tó fún ni ànábì pé ní kazaabu òpùrọ́. ìyẹn fi hàn pé bẹ́ẹ̀ nìkan bá pera rẹ̀ lánàbì ọlọ́run á lè pa á máa pè ní kazaabu òpùrọ́ ni ìyóhùn lọ bẹ́ẹ̀. wọ́n jẹ́ kí n wá fàdàgbà ọ̀rọ̀ mi padà síbi àdísù tí arákùnrin náà mú wá tó ń lò kí làdísù náà òun náà ni àdísù al-imam Muslim rahimahullah tí wọ́n gbà wá fún wa. kí làdísù náà àdísù náà ni pé idha buwwi'a li khalifatayni faqtulu al-akhar minhuma wọ́n ní ànẹ́bì sọ wípé kìí ṣe ànẹ́bì ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ànẹ́bì sọ wípé tó bá fẹ́ lò àdísù tó wá lórí ó ní idha buwwi'a li khalifatayn tí wọ́n bá ti lè búra fẹ́ẹ̀yàn méjì tó ṣe bẹ́ẹ̀ fún wọn tí wọ́n gbà pé léyìí khalifa ni tí wọ́n gbà pé léyìí khalifa ni wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn méjèèjì wọ́n ní faqtulu al-akhar minhuma ẹ pa èyí tí wọ́n bá fi ṣàlééfà níkẹyìn tí wọ́n pé ẹnìkan ni wọ́n pè lálééfà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá dìklẹ́ ẹnìkan lálééfà òun náà wá lóhun àlééfà ẹ pa ẹni tó dìklẹ́ ara rẹ̀ lálééfà yẹn àdísù yìí lòun lò ṣáàdísù yìí ṣọ́rọ̀ ànábì ni àbí ìṣọ́rọ̀ ànábì Muhammad wá já lọ sọ́dọ̀ àwọn àfà tí wọ́n já àwọn àfà aládìsù afáwà al-Hafidh al-Kabir Abu Ja'far al-Uqayli wá gbọ́n táwọn àfà sọ lórí ẹ̀ tẹ́ mọ̀ fi mọ̀ pé ẹ̀yin tẹ́ bá yan rú èyí nì ní ìmáàmù rí máàmù ní o. al-Hafidh al-Kabir Abu Ja'far al-Uqayli wọ́n wá sọ fún wa pé àdísì wọ́n ní la tasihhu min hadhihi al-mutun an-nabi ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí o kò lálàáfíà pé ọ̀rọ̀ náà wá látọ̀dọ̀ ànábì shay'un min wajhi thabitin kò níbi kankan tó fi lálàáfíà lójú pọ̀nà kan tá a lè sọ pé léyìí ó fẹsẹ̀ rinlẹ̀ pọ́dọ̀ ànábì lọ̀rọ̀ yìí ti wá ṣùgbọ́n pé al-Hafidh al-Kabir ló ń sọ̀rọ̀ yìí Abu Ja'far al-Uqayli àwọn fayé lẹ̀ ní 322 lẹ́yìn ìjírá léyìí tó túmọ̀ sí pé àwọn ilé wọ̀nyí láwọn tí wọ́n mọ àwọn tábàáìn ọ̀rọ̀ tá a sọ yìí lọ́ọ́ kánú tíra tí wọ́n ń pè ní kitabu du'afa ó wà ní volume 1 page 259 pé la tasihhu min hadhihi al-mutuni 'an an-nabiy sallallahu alayhi wa sallam shay'un min wajhi thabitin ọ̀rọ̀ yìí kò tiẹ̀ lálàáfíà min hadhihi al-mutun nínú orú ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí
pé ó wá já sí pọ́rọ̀ yẹn wá látọ̀dọ̀ ànábì shay'un nǹkan kan ò lálàáfíà ń bẹ min wajhi thabitin lójú pọ̀nà kan tá a fi lè sọ pé nǹkan yìí eléyìí ó fẹsẹ̀ rinlẹ̀ ó dẹ̀ wà nù Sahih Muslim lára tí mudirul markaz rahimahullahu wa atalallahu lana umrahu bil afiyati wa salama tí wọ́n ń sọ fún wa nìyẹn pé àwọn tíra yìí àwọn àsáwọ̀ ń bẹ táwọn àfáà torí ẹ̀ ń jà wọn lógun tí wọ́n ní ó ń bú al-imam al-Bukhari wọ́n ló ń tako al-ijab ó ń tako sunna ó ń bú àwọn sahaba ó ń pè kíní kan ibi tí wọ́n padà gbé ọ̀rọ̀ yẹn lọ nìyẹn kọ́rọ̀ náà lè máa nítumọ̀ wọ́n sì ń fúnra wọn rí pé kíní yóò dá wa qala al-Hafiz ibn Rajab al-Hanbali ṣùgbọ́n pé àfáà kan nìyẹn tó bá lọ ka kitabu du'afa nínú àwọn àfáà aládìsù nìyẹn al-Hafiz ibn Rajab al-Hanbali tó bá lọ ka Jami'ul Ulum wal Hikam kalamu al-Uqayli lam yuaqib alayhi faqal wọ́n ní kò fi nǹkan kan lé lẹ́yìn wọ́n ní du'afa al-Uqayli ahadith al-bab kullaha gbogbo irú àdísù tó bá wá nírú pọ̀nà báyìí pátá ni àfáà Uqayli sọ fún àgbà eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn túmọ̀ sí pé ó rí pé àdísù yìí ó rí pé àwọn al-ahimmatun nuqad àwọn àfáà tí wọ́n jẹ́ aṣáájú níbi ìmọ̀ hadith tí wọ́n mọ̀ pé eléyìí ò lọ lam yajma'u ala mawafaqati al-imam Muslim fi tasihih al-hadith al-mazkur gbogbo wọn ni wọ́n fẹnukò sọ́dọ̀ imam Muslim bá dìísí wọn àgbà pọ́lẹ̀ láfíà pé hadith yóò rárá o li'annahu matulun ba'illah hadith àrùn wà lára ẹ̀ kọ́ọ̀dà tujibu du'fu téèyàn fi mọ̀ pé eléyìí kọ́kọ́ ṣe ń tí ẹni tó já àfà ó yẹ kó sọ síta ká má wàá lẹ́ni tá a pè ní màmù. wa qala al-Hafiz adh-Dhahabi àfọwọ́ al-Hafiz adh-Dhahabi rahimahullah yaqulu àwọn náà wàá sọ fún wa pé wọ́n ní fi sahihi Muslimin ahadithun fi nafsi min shay'un wọ́n ní tẹ́ ẹ bá lọ ka Sahih Muslim o àwọn àdísù kan bẹ́ẹ̀ níbẹ̀ tí jẹ́ pé àwọn nǹkan bẹ lára wọn ìyẹn pé àwọn àdísì ayé ń bẹ lára wọn wọ́n ní wà fi mawdi'in akhar láwọn àyè míì naqala adh-Dhahabi fil Mizan tábàlọ̀ katira kan tí wọ́n pè ní al-Mizan anil Uqayli wọ́n sọ̀rọ̀ mbẹ̀ pé qawlu fi hadithi al-khalifatayn wọ́n ládìísì tí al-Imam Muslim mú wá nípa pé àwọn al-khalifatayn yẹn ẹ lọ pa ẹnìkan ni wọ́n ládìísì yẹn lam yasihhu fi hadha hadith yóò kò sí nǹkan tó lálàáfíà mbẹ̀. ذكر ذلك الذهبي في ترجمة فضالة بن دينار فاستنكر ذلك الحافظ بن حجر في لسان الميزان ابن حجر náà wọ́n ṣe àtakò fún àwọn náà dẹ̀ fi ọ̀rọ̀ lé lórí lọ́rọ̀ tó nílẹ̀ wọ́n ní وهذا العجب العجاب eléyìí ọ̀rọ̀ ìmọ̀ tó ṣe nílé ìmọ̀ ni كيف يقول المؤلف يعني الذهبي báwo làfáwà Dhahabi ṣe fẹ́ máa sọ وهذا ويكره عليه wọ́n sì ká fún ó ní wal hadithu fi Sahih Muslim wọ́n ládìsù kan bẹnu Sahih Muslim o wa in kana min ghayri hadha al-wajh kódà tó bá yẹ pé ó lè wá lọ́nà míì yàtọ̀ sọ́nà yìí ó ní wa qad raja'tu kalama al-Uqayli fala mahara hadha al-kalam la mo wú ọ̀rọ̀ àfá Uqayli ọ̀rọ̀ yìí kò sí tó jọ bẹ́ẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ ìyẹn tún wọ́n pé àfá àtàkọ́kọ́ yẹn fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn pé ó ṣeé ṣe kádìsì yẹn wá ń bò míì lọ́nà míì pé kó já sí pé irú ọ̀nà yìí ni òṣèlú àlàáfíà àfá ní rárá wọ́n ní rárá ìmọ̀ lélẹ̀ àwọn kan ní pé àdísù yìí kò tiẹ̀ kọ́kọ́ lálàáfíà lọ́dọ̀ ànábì ọ̀rọ̀ tí wọ́n mú wà ní kìí ṣe ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àfáwà Adh-Dhahabi pé àfáà Adh-Dhahabi ní hadha huwa al-ajab al-ujab yaqulu al-mu'allif yani Adh-Dhahabi tó dà ipò òun ni wọ́n ń kà nǹkan fún ó wá ní wal hadithu sahih fi Muslim pé àdísù kan lálàáfíà nù Sahih Muslim in kana min ghayri hadha al-wajh tẹ́ pé ó lè wá lọ́nà míì yàtọ̀ sí wọn ni rárá o rárá kò sí tó jọ pé àdísù kan tó ń bẹ lẹ́yìn eléyìí tí ó sọrú nǹkan báyìí táwa gbá àdísù náà sí pọ̀pá àdísù yẹn lálàáfíà tó ní kán lọ́ọ́ pa ẹnìkan àdísù eléyìí kò lálàáfíà rárá bí tí ń wò mọ́ kọ́lọ̀ kó ṣe àlékún dáadáa fún wa so al-Imam Dhahabi wọ́n pẹ̀lú ẹni tó ka rìwáyà al-Imam Muslim yẹn min manakiril Jariri fi kitabil Mizan wọ́n nínú ó wà nínú àwọn manakir
nínú kitabil Mu'jizat tó jẹ́ pé ti al-Imam al-Jariri. So eléyìí wọ́n fi ń jẹ́ kó yé wa pé hadith yìí kò sí nǹkankan tó lálàáfíà ń bẹ. Wọ́n wá ń sọ fún wa pé al-Imam Dhahabi níbi riwaya al-Imam Muslim tá a bá lọ ka Siyarul A'lam an-Nubala wọ́n ní wa min ghara'ibil Jariri, nínú àwọn àjòjì ọ̀rọ̀ taari lọ́dọ̀ al-Jariru náà ni hadithu Muslim. Hadithu kan tó wà nínú Sahih Muslim pé idha buwwi'a khalifatayni faqtulul akhar minhuma. Tọ́n bá ti lè búra fẹ́ni méjì gẹ́gẹ́ bí àléfà pé ẹ lọ́ọ́ pa ẹnì kejì nínú àwọn méjèèjì. So ìyẹn fi hàn wípé ọ̀rọ̀ yìí fún rẹ̀ kò kọ́kọ́ nítumọ̀, torí pé wọ́n gbà pé Simau Khalid yaani minal Jarir, ẹni tí Jariru tí wọ́n jọ gba ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ara wọn, wọ́n gbà pé yaquluna Simaa Khalid yaani minal Jariri ba'da al-ikhtilat qala Ahmadu la adri, kan wá ní Jariru gba Khalid gba ọ̀rọ̀ lọ́dọ̀ al-Jarir bóyá lẹ́yìn ìgbà tí nǹkan ti dàrú tí làákàyè ò jókòó dáadáa, qala Ahmad la adri, èmi ò mọ̀. So wọ́n dẹ̀ ní dhakarahu Abubakar al-Khallali fil Ilal. So eléyìí ń túmọ̀ sí pé hadithu tẹ́ni yìí tiẹ̀ kọ́kọ́ ń lò yìí kò tiẹ̀ kọ́kọ́ ní bátan pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀, àmọ́ nítorí kọ́rọ̀ má lè gùn káwọ́ kọjọ lọ mú yẹn dání pé ọ̀rọ̀ tó kọ́kọ́ mú wáyìí kì í ṣọ̀rọ̀ Ànábì Muhammad. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń lọ́ máa nẹ́bì tí ò ní í ṣe pẹ̀lú ànẹ́bì ni. Wọ́n ní pé àfáà wa al-Hafidh ibn Hajar fún rẹ̀ àwọn gan gbà wọ́n ní lam yataharraru li amruhu ila al-an. Wọ́n lọ́rọ̀ wọn ní ìsìn lam yataharraru, mi ò tiẹ̀ tí ì rí ọ̀nà àbáyọ fún, kò tí ì clear sí mi. Ali sami'a minhu qabla al-ikhtilati aw ba'dahu, ṣé ó gbọ́rọ̀ lẹ́nu Khalidu gbọ́ lẹ́nu Jariru ṣáájú kó tó di pé Jariru ò fi bẹ́ẹ̀ rántí ọ̀rọ̀ àbí kó ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ń gbà náà àbí lẹ́yìn yẹn ni. Wọ́n ní lakinna hadithahu anhu yani alladhi fi Sahih al-Bukhari, pé ó ní hadithu lọ́dọ̀ al-Imam al-Bukhari, ó ní bí mutaba'a Bashar ibn al-Mufaddal aw ibn al-Mufdal kilahuma anhu an Abi Bakr an abi. Wọ́n jọ lọ́rọ̀ ń bò mí tó yẹ pọ́dọ̀ ẹlòmíì ní tí kì í ṣerú ọ̀rọ̀ báyìí. Wọ́n ní min ajli dhalik, nítorí ìdí eléyìí da'ifa al-Imam Abul Hasan ibn al-Khattan, Abul Hasan náà gbà pàdé èsù yá kìí ṣọ̀rọ̀ tó nítumọ̀ lọ́dọ̀ àwọn àfà táwa máa pọ́n pàǹdẹ́bí sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lálàáfíà. Hadisu Muslim so lam yatabayyan annahu min riwayat Sa'id al-Jariri. Wọ́n ní kódà ọ̀rọ̀ yìí gan kò tún sí tó clear pé ọ̀dọ̀ Jariru gan ló ti wá, Sa'id al-Jariri. Wa huwa mukhtalatun yarwihi adu Khalid ibn Abdullah wa hadha min amali mutakarrar yusayihu ahadithahu min ghayri i'tibar liqadimi. Òun kàn máa fún àdísù lálàáfíà láì wòye sí ní tó ti kọjá nínú àwọn àdísù. Ìyẹn fi hàn yí pé àdísù yìí fúnra rẹ̀, mi ò fẹ́ kí ọ̀rọ̀ yìí lọ gùn púpọ̀. Àdísù yìí ò kọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam débi pé èèyàn kan máa lò ń tà lè gbára wa mọ̀ràn gbogbo ibi tá a ti bá fẹ́ fi yẹn jẹ ìmáàmù, ìbá jẹ́ mọ́ṣáláṣí kékeré, ìbá jẹ́ mọ́ṣáláṣí ńlá, ìbá jẹ́ tìlú, ìbá jẹ́ tàdúgbò. Ẹ jẹ́ á wo àwọn èèyàn o mentally, ẹ jẹ́ á yẹ̀ wọ́n wò, torí ẹlòmíì ò lálàáfíà nú ọpọlọ, ẹlòmíì bóyá nú àwọn nǹkan tó ti ń mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ipò yẹn jágbà lọ́wọ́ rẹ̀ kò ní jẹ́ kó mẹ́ni tí ó máa wí yóò dẹ̀ máa sọ̀sọ́kùsọ, kò wá ní sẹ́ni tí ò lè gbómọ́ táwọn ọmọ gbá dìgbòlugi lélẹ́yìí o tí ó máa bú gbogbo àwọn èèyàn jẹ. Ọlọ́run dákun má ṣe wá ní ìmáàmù dìgbòlugi o, Olúwa Ọlọ́run dákun má ṣe wá ní ìmáàmù dìgbòlugi. Kéèyàn ya dìgbòlugi nínú ẹbí, nínú ìlú, nínú ilé, lọ́dọ̀ ara, lọ́jọ́ olúmọ̀, Olúwa Ọlọ́run dákun làwọn mẹ́ kó ṣàánú fún wa. Ọ̀rọ̀ yìí kò sí ní tó burú kẹ́nìkan ní ìmọ̀ kó gbé ìmọ̀ yẹn sáyé kó sì sọ ọ́, nítorí pé mọ́ríkàsù fúnra rẹ̀ odidi ummah kan ní lọ́tọ̀ tí wọ́n ní sheikh wa sheikhul markaz huwa mudiru, táwọn náà ń sọ ọ̀rọ̀ fáwọn èèyàn tí wọ́n náà tí wọ́n já wọn tí wọ́n ń tẹ̀lé wọn, káwọn náà má lọ sọnù kán má lọ jọ̀sán lọ́jọ́ tó yẹ kán gbààwẹ̀. Eléyìí kò sí láì fi ń bẹ kówó sì gbààwẹ̀ rẹ̀ kọ́lọ́run sì gbà ní ìbádà lọ́wọ́ wa.
eléyìí ò mú wàhálà kan dání táfi wá máa sọ̀rọ̀ ikú tẹ́nìkan ó máa ronú. Ẹ mọ̀ pé eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbààwẹ̀ àwọn kan ṣì ń jà, ẹ̀yin tẹ́ máa wẹ̀ lánàá àwẹ̀ yín ò da, ẹ̀yin tẹ́ mú jẹta, argument yẹn àáfẹ́ lè nara wa mọ́ṣáláṣí. Àtúwá ń rí àwọn dìgbòlugi èèyàn táwọn tó wá ń sọ síta wípé ẹni tó bá ti lè sọ pọ́jọ́ báyìí làwẹ̀ ó bẹ̀rẹ̀ ẹ pa. Nígbà wo làwọn èèyàn ò ní padà para wọn? Ọlọ́run dákun làwa ń bẹ̀ ọ́, kò síjú àánú wa, kò gbọ́rọ̀ wa sẹ́sọ̀, kò sì má jẹ́ kọ́rọ̀ wa dàrú. Bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm. Olúwa Ọlọ́run dákun má ṣe léyìí láwìí mọ́, kò sì má ṣe lásọ mọ́, kó wá jẹ́ ní tí kó wá táàjọ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa bó ti yá gbọ́. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa nínú Islam, Olúwa Ọlọ́run dáadáa ìdẹ̀ra Ọlọ́run bá wa ṣe fún wọn, má jẹ́ ó kú ònú ọ̀rọ̀ wọn. Gbogbo ẹ̀yin táàjọ wà lórí ètò, ẹ̀yin tẹ́ bá wa share rẹ̀ ní o, àtẹ̀yin tẹ́ bá wa tẹ love, àtẹ̀yin tẹ́ bá wa tẹ like, àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, ìdẹ̀ra Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán, ìdùnnú ní gbogbo ìgbà, àṣeyọrí, ìlọsíwájú, k'Olúwa Ọlọ́run dákun kó má fi wọ́n ẹnì kankan. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Olúwa Ọlọ́run dákun bá wa jórí bá ti wí, kó sì bójú bóyá ti sọ, torí pé wọ́n ló láṣẹ kó rí bẹ́ẹ̀, ìwọ náà ló sì láṣẹ kó má rí bẹ́ẹ̀. Àmì ìta béèrè lọ́dọ̀ rẹ̀ yìí, Ọlọ́run dákun bá wa jórí bẹ́ẹ̀. Látara bẹ́ẹ̀ bàbá wa Mudul Markaz, laqad ja'akum li ilafi, àlékún àlàáfíà, àlékún ìdẹ̀ra, àlékún ẹ̀mí gígùn, àlékún àsọbádé, kọ́lọ́n tó bàbá wa ṣe fún bàbá náà. Báwọn kí ogun ti pọ̀ tó, Olúwa Ọlọ́run má jẹ́ kí bàbá náà bá ogun ọ̀tá lọ. Kó wọlá Ọlọ́run ló gbé bàbá náà kalẹ̀ o. Àwọn èèyàn lè má gbà lónìí, níjọ́ tí Sheikh Adama ń bẹ láyé, bó ti rí náà ní nígbà tí bàbá lọ tán lọ́pọ̀ tó mọ̀ pé àwọn ti pàdánù nǹkan. Olúwa Ọlọ́run dákun má jẹ́ àti ìmọ̀ yìnyín. Laqad ja'akum li ilafi, Ọlọ́run bá wa ṣe fún bàbá, kálàáfíà túbọ̀ pọ̀ fún wọn. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. Li ilafi quraishin ilafihim رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Naam, gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹ̀yin bàbá dáadáa fún wa nínú Islam, àlékún dáadáa k'Olúwa Ọlọ́run dákun kó tún bàbá wa ṣe fẹ́ni kankan yín. Látọ̀dọ̀ bàbá mi bàbá Albarka, bàbá mi Adégbìtẹ́ láti ìlú Òṣogbo, bàbá mi Almaruf Bọ́lágadé, àánú Ọlọ́run má jẹ́ ó fi yín lẹ̀ nígbà kankan. Bí akila ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà Labaika the Christ Jamiu Adégún, Ọlọ́run bá wa ṣàánú rẹ̀, kó bá wa gbọ́rọ̀ rẹ̀ sẹ́sọ̀, kó bá wa ṣíjú àánú wò, kó bá wa ṣe dáadáa fún lọ́lá agbára rẹ̀ àti jẹ́ kan ṣo rẹ̀. Bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀yin ìyá wa tá a jọ wà lórí ètò yìí, látọ̀dọ̀ ìyá wa Riscot Oyewunmi, ìyá Albarka, Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín, kó bá wa ṣe dáadáa fún yín, kó sì mọ́ fi yín lẹ̀ nígbà kankan. Kọ́lọ́run wọlá bẹ́ẹ̀ tí ń jẹ́ ya fún wa ní gbogbo ìgbà, Ọlọ́run mọ́ padà lẹ́yìn ẹ̀yin náà lọ́lá wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà bàbá mi Almaruf Bọ́lágadé, Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Láàrin pé mò ń ṣàdúrà lọ́wọ́ yìí, àwa tá a bá fẹ́ dá sétò àbọ̀wà náà fẹ́ contribute sí ká pè sórí 081 3050 9834 081 3050 9834. Ntáwa náà bá rí lóye àbá ní àkíyèsí kan táwa náà lè fẹ́ pè wá sí, kò sí láì fi nínú kẹ́ pè wá sí, kẹ́ jẹ́ ká mọ̀. Gbogbo àwọn tí a ti ṣàdúrà fún, Ọlọ́run bá wa jẹ́ ká dúró bá wọn. Gbogbo àwọn tí wọ́n sí lórí ètò tó jẹ́ pé wọ́n padà máa wọbẹ̀, tí wọ́n mọ̀ bá wa ṣe ètò, Ọlọ́run bá wa ṣe orí rẹ̀ tí ò ní tán láéláé. Ìwọ Ọlọ́run dákun bá wa ṣe rẹ̀ fún wọn. La ilaha illallah. Al-Mustafa wa Nuruddin, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Imam Abdulhakim, Ọlọ́run má pa lẹ́yìn láéláé. Ọfà mi Abdulatif Taufik, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Bákan náà àfọwà Musa Bonfrey, Ọlọ́run ò ní padà lẹ́yìn yín o, ọ̀rọ̀ yín ò ní dàrú o. Bákan náà Awódélé Misbah, Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. La ilaha illallah. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti wọ̀? Bàbá mi àgbà. Ayakumullah. Bàbá Kalima.
حياكم الله يقول Allahu akbar. Ẹ kú láéláé. إلى الأمام يزيد كل يوم إلى العلا Àmín ya Allah ya يزيد Mawlaya. الهلال كل يوم إلى البدر Àmín, àmín, àmọ́ bí ẹni kílò pé ọlọ́run ní Àmín. títò mọ́ ẹ lọ́wọ́ àmín ya Allah. láti tóbi àlọ́gbọ̀n contribution tèmi náà ní kí n ṣàdúrà fún ọlọ́run ní tasaru mọ́ ẹ lọ́wọ́ Àmín, àmín, ọlọ́run àmín. ṣe káàtà wọn lábàá mú tó mọ́ kẹsàn án láwọn lákùúwọ́ta yìí Illa billahi al-aliyyil azim. àwọn àlekún ọ̀rọ̀ tí Wa lọ́gbọ̀n alaikum salam wa barakatuh. Jazakumullahu khair. Ṣéwù Kẹ́límà. So ó ti pẹ́ díẹ̀ tọ́lọ́run ti kádàrá ká gbóhùn ara wa. Ọlọ́run tuntun ní mo tún gbóhùn yín pẹ̀lú àlàáfíà báyìí. So Ọlọ́run já túnbọ̀ wà dáadáa lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Tó Ọlọ́run dákun mọ́ ṣe léyìí láṣẹ máa fún kó wa. Kọ́lọ́n bá gbàdúrà oníkálukú kó sì gbọ́rọ̀ wá sẹ́sọ̀ lọ́la agbára Ọlọ́run àtijọ́ kan ṣo rẹ̀. So àdúrà wa Ọlọ́run bá gbà ó kó gbàdúrà oníkálukú wa ó gbogbo ẹ̀yin ìyá wa la ṣàdúrà fún àfáà mi Salahuddin Muhammad Jami Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín bákan náà Sa'id Oduoye Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Jelil Bọ́lájí Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kankan wa àfáà mi Abdulmajid Ọlájídé Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan Ali Ustaz Abdulwasi Saad Ọlọ́run bá jẹ́ kó yẹrẹ ó máa tẹ̀lé yín ó sì bá gbà yín láyè dáadáa lọ́la la ilaha illallah Ali Ustaz Yusuf Adébọ̀wálé Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan àfáà Yusuf Ọláyínká Abdulqadir Al-Imam Dawsufi Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Ainur Rahma Al-Adabiyya Al-Hadabi Ọlọ́run bá mi ṣíjú àánú gbogbo àwọn tí wọ́n jọ ń wò wáyẹn náà àwọn silent watcher nìyẹn kọ́lọ̀ mọ́ sí padà lẹ́yìn ẹnì kankan wọn. Bákan náà inú ilé tiwọ́ ọ̀dẹ́ tiwa náà Ọlọ́run níjó bàjẹ́ Abubakar Abdulqadir Babatunde Zakaria Ọlọ́run bá mi ṣíjú àánú òyìn afáàmì Nurudeen Afọlábí Kẹ́límà Ọlọ́run ní gba ohùn lẹ́nu yín Prince Aláwọ̀ Abdulhakeem Ọlọ́run níjó bàjẹ́ láíláíláíláí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Ọlátúnjí Ọlátúnjí Ọlọ́run jẹ́ kọ́lá náà túbọ̀ máa jí sí má jẹ́ ó gbó láíláí lọ́la la ilaha illallah Àjàó Ọlákúnlé Ọlọ́run bá mi ṣíjú àánú òyìn bákan náà Àjàsá Imam Hakeem Ọlọ́run má fi yín lẹ̀ o Aláùsá Mutin Àjàsá Mutin Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà Yusuf Adébọ̀yẹ Nurudeen Ọlọ́run má fi yín lẹ̀ bákan náà àfáà mi Alidodo Ọlọ́run bá mi ṣíjú àánú òyìn kó sì má fi yín lẹ̀ nígbà kankan bákan náà Wasi'u Tijani Ọlọ́run bá mi ṣíjú àánú òyìn Qasim Ọláníyì Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan bí Akil Hayyil Qayyum Akim Mahmud Ọlọ́run má fi yín lẹ̀ Jelil Bọ́lájí mo ṣàdúrà fẹ́yìn náà mo wá ṣàdúrà gbogbo oníkálukú wa la hawla wala quwwata illa billah bákan náà Jamaluddin Abubakar Sa'idu Kakawa bákan náà Tawfiq Kọ́lápọ̀ bá mi ṣàánú Abdulhakeem Moradiyo Ibrahim Bádéjọ Ọlọ́run bá mi ṣíjú àánú wọn bàbá mi Tawfiq Kọ́lápọ̀ Ọlọ́run má fi yín lẹ̀ bákan náà àfáà mi Ṣéhù Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan o bẹ́ẹ̀ náà ni Peace Abdulsalam Ọlọ́run má fẹ́ nìkankan lẹ́nu yín bákan náà The King Budo Rasul Adéyínká Ọlọ́run bá mi ṣàánú oníkálukú wa Ọlọ́run má kó wa ó mọ̀ ní tàn fẹ́ ó mọ̀ ní tàn béèrè Jíbọ́lá Ọlọ́run ní jẹ́ kọ́lá tiẹ̀ náà parun bí akila hawla wala quwwata illa billahi ilà àwa náà oníkálukú wa lè ilá àfikàn ìfọ̀kànbalẹ̀ tí ò ní dààmú nínú pẹ̀lẹ́mì gígùn àtàláfíà àtàrísìkí tó pé Ọlọ́run kò ṣe fún wa bismillahir rahmanir rahim li ilafi qurayshin ilafi marhilat ash-shita'i wa sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Mo wá ṣàdúrà fún kanú àwọn àfáà wa brother wa kan wọ́n pè mí lẹ́yìn ètò ní last week kọ́ ní báyìí ní ìsìn wọ́n ṣàdúrà fún mi wọ́n ń béèrè nípa health mi Ọlọ́run má gbàgbé ẹ̀yin náà kó lè bá mi ṣe dáadáa fún yín bí akila ilaha illallah Abíọ́dún Jami Ọlọ́run ò ní fi yín lẹ̀ o lọ́la la ilaha illallah Prince Aláwọ̀ gbogbo ẹkú gbogbo gbà ẹja lónìí bú the monas Ọlọ́run ò ní fi yín lẹ̀ o Aramide Ọlọ́run bá mi ṣíjú àánú òkú wa kó sì má fẹ́ nìkankan lẹ̀ ó mọ̀ ní tàn fẹ́ ó mọ̀ ní tàn béèrè kọ́lọ́n bá wa ṣe fún wa má jẹ́ àṣìwé má jẹ́ àṣìsọ babaláyége tó ní Ọlọ́run jọ tó bọ̀ pẹ́ fún wa gbogbo àwọn tí wọ́n jọ ń jọmọ babaláyége Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Ọlọ́run má dá wọn láàmú wọn fẹ́ nìkankan lẹ̀ nu wọn bí akila hawla wala quwwata illa billah gbogbo ẹni tọ́lọ́run kádàrá kálánfààní ká dákọ̀ wọn Ọlọ́run bá mi ó mọ̀ wọ́n ó mọ̀ ní tó ń fẹ́ ó mọ̀ ní tó ń béèrè àwọn tó ń wáwé ìgbèlú Ọlọ́run bá wa yàǹda rẹ̀ fún àwọn tí wọ́n ti ní Ọlọ́run jọ ń ṣìlò àwọn tó ń rọbí lọ́wọ́ Ọlọ́run bá wa sọ wọ́n nírọ̀rùn àwọn tí wọ́n já sí pé wọ́n ń wà nù Ọlọ́run lórí ọmọ Ọlọ́run bá wa jogún rẹ̀ fún wọn àwọn tó ń dì í síkùn gbogbo ọjọ́ tí ó bá yá Ọlọ́run jó bọ́ sí rọrùn fún wọn má jó bọ́ sí nira gbogbo ọjọ́ tí ń bá ń kan àwa náà Ọlọ́run kó ṣàánú fún wa àti jẹ àti mú Ọlọ́run má jò ní ẹnìkankan wa náà lára gbogbo àwọn tí wọ́n wá jẹ́ olùrànlọ́wọ́ iṣẹ́ Ọlọ́run iṣẹ́ ànábì lára àwọn Ọlọ́run dákun àìní ní má fi sínú ọ̀rọ̀ má fi sọ̀rọ̀ tàwa náà la hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika
رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. All of us, dynamic, Alura. All of us, dynamic, Alura. All of us, dynamics, Alura. All of us, dynamic, Alura. All of us, dynamics is the best. Wọ́n jẹ́ ti kákó ní ìṣìrìn àjò. Lọ́sílùú mẹ́ta alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of us, dynamics. All of us, dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ rán. All of us, dynamic, Haja mabruro, wasaya mashkuro, walamba magifuro, watijara lan tabura, wala fashima dolishe. All of us, dynamic, fún iṣẹ́ àti aláṣẹ pé pẹ̀lú múra lálọ́bọ̀ èyí tí ò bá nira dé rárá. Ọ̀rẹ́ mi dákun má ṣe iyèméjì o, ọlá fàṣù ni ó jẹ́ máa bá lọ. Ọlọ́pàá dynamic, ẹni bá wà lọ lé Olúwa kò ní sí dààmú kankan fún wọn. Ibùgbé tó súnmọ́ Káàbà, oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ. Àwọn àfáà tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wà lọ ò ní ṣàbámọ̀, àlọ́ tún lọ ni a ó máa jọ lọ. All of us, dynamic, fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Àbújá, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-4303-7156 tàbí 070-2027-8482. Our WhatsApp number is +974-7066-3824. If you want to contact us through our social medias at All of Us Dynamics International Limited, All of Us Dynamics Hajj and Umrah Service. tó fẹ́ lọ sílùú Mẹ́kà tó fẹ́ ṣiṣẹ́. All of us, dynamic, Alura. All of us,